don't forget that I did not offend these people. For reason best known to them, they keep coming. First year, second year, third year, up to 5, 10, 15 years now. Then Iyabo keep recruiting people. Iyabo, arm robber, Idumata, arm robber Tom Jones, keep recruiting people. Iyabo, arm robber Tom Jones, Oliajifonu, keep recruiting more people. And the most funniest part of everything is this. The people that I helped are the people Iyabo used against me most. The people that I defended are the people Iyabo used against me, for reason best known to her. So we're going to continue today's show. Remember Iyabo's connection with Gist Lover, connection with Oku Agbotikuyo, Obolapo, with Esabod, all these notorious killer blackmailers. A lot of glorious children has gone down in their hands. Today, I'll be showing their own children too, because Omo Jomolo. Ìwọ tó bá rò wípé, if you think my reply is too much for you, you can go to station or you go to court, and I will be glad to gather your evidences against you on the court of law or in police station. I want you all killer blackmailers to know one thing. Omo oju omo lo o. Àparò kan ò ga jù kan lọ. Àfi tó bá gorí ebè. If you come for me, I will go for your children. In as much I did not come for you, you have no right to come for me. If you come for me, I will go for your children. Because the reason why you came for me is to attack my children. And I will go to any length to protect my children. All you killer blackmailers, a lot of Nigerians watched you while you destroy lots of glorious children. Gbogbo àwọn ọmọ tẹ́ ti bà tí wọ́n jẹ́, ìyá kan ló bí wọn. Gbogbo àwọn ọmọ tẹ́ ti rán lọ sí ìrìn àrèmábọ̀, ìyá kan ló bí wọn. Àwọn òbí kan wà, Iyabo ó ti sọ àwọn ọmọ wọn dà láì ní bàbá. Ó sọ àwọn ọmọ wọn dà láì ní ìyá. Ó sọ iṣẹ́ wọn dìṣẹ́. Ìwọ Iyabo Amroba Tom Jones, Esabod Obanla gbogbo yín team up. So let's start today's show. Lórúkọ Baba Ọmọ àti Ẹ̀mí Mímọ́. As we are playing their show, we will be bringing their children. And please, as we will be revealing the faces of their children, if you know any of their children, help us tag their children for the whole world to know what their mother does for a living. Tó o bá ti wá fún mi, màá lọ fọ́mọ ẹ. Tó o bá wá fún mi, màá lọ fún ìyá àti bàbá ẹ. Kádíjà tó Bòkirun, àṣebẹ́dẹ̀ bí ẹ ń ṣọ̀fọ̀. At your age, olórí burúkú ẹ wá jókòó, ó wá ń jó bí abirùn tó jẹ́. Mo rí pé ó tún ti lọ kẹnu bọ family oní family kan torí donation. Ẹ ṣàsùn síwájú. Àwọn èèyàn ló wá bá mi pín yín, both Instagram and Facebook. Ọláìtàn Ọládìméjì, thank you. Esabod, ó kó àmójúbà client yẹn tó lọ sápamọ́. Gbogbo show yìí wà lọ́wọ́ wa. Ẹ ṣé gan. Appreciate effort yín. Adébísí Oníwárápá, bí ọmọ ẹ bó ṣe rò pé òun máa parọ́ láti fi gba donation,
láì ní ẹ̀rí lọ́wọ́ kò tí ì yé wa kò dẹ̀ yé Nàìjíríà. Ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ́ kan. Ẹ jẹ́ ká wọ kéèsì òkú agbọ́ ti kú yóò bó lápò Iyabo Ojo amrọ̀bà Tom Jones. Mi ò ń tẹ̀lé yín èèyàn tí ọmọ tí mo ń tẹ̀lé yìí oní tíátà. Ẹ má gbàgbé pé kò pé ọdún kan rárá. Ká tó lọ ẹ jẹ́ kí n play video yìí fún yín. Ẹ wo video yìí. Video tẹ́ ń wò yìí 2018 lélẹ̀ 2018 ní Iyabo Ojo gbé or 2018 kò pé ọdún kan kí Iyabo Ojo tó gbé àǹtí Fathia lọ fẹ́ sábọ́ọ̀dù ó wà lórí YouTube kò dẹ̀ pé ọdún kan tí Iyabo Ojo tó fi gbé Lizzy Anjorin lọ fún ẹ̀sábọ́ọ̀dù. Èmi àti Iyabo Ojo kì í ṣe ọ̀rẹ́ o gbọ́ nǹkan tí Iyabo Ojo fẹ́ máa fi àwọn tó mọṣẹ́ ṣe nǹkan tó fẹ́ máa fi wọ́n ṣe rèé ẹ wò. Kẹ́yìn lọ máa ṣiṣẹ́ kí Iyabo Ojo máa gba owó every weekend ní Iyabo Ojo máa ń dá patí sílẹ̀ látàrí pé Iyabo Ojo amrọ̀bà Tom Jones òun ò lè ṣiṣẹ́ àmọ́ tẹ́yìn bá ti ń ṣiṣẹ́ kẹ́yìn máa kó owó yẹn wá sí ọ̀dọ̀ títí ẹ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ ti kó owó yẹn wá kí Iyabo Ojo blog yín lábẹ́ Gistlover àti other blogs kẹ́ ẹ lè bá san ransom. Iṣẹ́ tí Iyabo Ojo ń ṣe nìyẹn. Tẹ́ bá wo oore tí mo ṣe fún Iyabo Ojo ń bí ẹ má gbàgbé pé lára àwọn ọ̀rọ̀ tí Iyabo Ojo sọ fún ẹ̀sábọ́ọ̀dù ni pé mo pè òun sí fíìmù mi ì fóun lówó iṣẹ́ èyí tó jẹ́ irọ́ pátápátá. Ẹ rí pé nínú àwọn kan tí Iyabo Ojo post sórí page ẹ̀ ó jẹ́wọ́ nínú bẹ̀ ó ní àbúrò òun kan lé mi jáde lóru gbogbo àwọn atrocities tó ti commit gbogbo ẹ̀ ni mo ti kà sí etí yín. Ẹ rí pé ká tó lọ náwó fún gan ni Iyabo Ojo ti wà lórí pé kó máa bayé àwọn tí wọ́n bá ti mọ iṣẹ́ ṣe kó máa bayé wọn jẹ́ ó yá change. So Iyabo Ojo recruit bí àwọn òkú agbọ́ ti kúyọ̀ òbó lápò thank you àti àwọn ẹ̀sábọ́ọ̀dù wọ́n pọ̀ bẹ́ẹ̀. Iyabo Ojo recruit àwọn ọmọ ní tíátà kankan tí wọ́n ti ṣògonù lẹ́nu ìmí yìí ti kú dànù sínú kòtónú wọn lẹ́nu. Gbogbo àwọn tí Iyabo Ojo ń lò nínú film industry pátápátá ọ̀pọ̀lọpọ̀ wọn la gbọ́ mọ́. Àwọn tá à ń gbọ́ níbi oṣù mélòó ọdún kan méjì sẹ́yìn náà ẹ rí pé gradually ògo wọn ti rẹ̀ dànù. So ẹ máa wo fídíò tí mo fẹ́ fi hàn yín kò pé ọdún kan kí Obanla tó wá fún mi o just because nígbà tí mo kúrò ní party Iyabo Ojo rí wọn 1000 naira tí mo ná ó dẹ̀ rí iye bẹ́ẹ̀lì tí mo gbé síwájú òun kò dẹ̀ pẹ́ ni mo ra mansion gbogbo yín dẹ̀ rí bí Gistlover ṣe sọ pé kí n kówó wá pẹ̀lú bí Gistlover ṣe gba dọ́kúmẹ̀ntì ilé ọ̀dọ̀ mi London Gistlover gbogbo yín lẹ witness yẹn tí mo sọ fún yín bí. So ẹ wo fídíò yìí ẹ wo fídíò yìí. Fídíò tí mo fi hàn yín ó fi hàn wá wípé bí Naira Marley
bó ṣe ṣe oore fún Iyabo Ojo tí Iyabo Ojo sọ pé kí Festus fọjọ́ ọlọ́jọ́ kú láì ṣe Naira Marley. The same thing ni Lizzy Anjorin náà ṣe oore fún Iyabo Ojo kí Iyabo Ojo tó sọ pé kí Priscilla kó fọjọ́ ọlọ́jọ́ kú. Mo fẹ́ kẹ́ máa connect dots kẹ́ ẹ̀ dẹ̀ máa dé so ẹ jẹ́ ká wọnú kéèsì wọn lọ fúlì. ó tẹ̀lé yìí oní tíátà mi ò. ṣe rí ìgbà tí mo ná owó yẹn àsàtìgbà tí mo ná owó àtìgbà tí kíní ìṣẹ̀lẹ̀ kò pé ọdún kan síra wọn o. It's not up to a year. Àwọn ibi táwa ti mọ̀ rè wípé Iyabo Ojo ló employ gbogbo àwọn people yìí in order to cyber torture, cyber kidnap, to pay ransom. Are we communicating? Obanla Morisho Elano. Àwọn ṣú eléyìí. Láti mo bá dìgbà bí pa wọ́n tẹ̀lé kú. Wow. Ìtọ́ náà kú. Tí mo fi rí fídíò wọn tó pósì. Láti mo bá dìgbà hàn rí nǹkan jẹ. Tọ́mọ yẹn fi kú. Màájì ọmọdé wà nílé kọ́lé. Iyabo Ojo. Ó ṣe yìí tán. Iyabo Ojo. Ó ṣe yìí tán o. Ẹ má bínú èèyàn mi. Òbó lápò òkú agbọ́ ti kú yọ. Kí làwọn nǹkan tó sọ pé kì í ṣe jàre? Ẹ̀yin èèyàn mi ẹ má bínú. Ẹ jẹ́ ká máa refresh brain ara wa. Torí àwọn tó ṣe join wa lé ni. A ṣẹ̀ṣẹ̀ ń wọnú show yẹn lọ ni. Mi ní kó yọ. Ẹ máa fún mi lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni. èmi ti sẹ́ǹdì àwọn píṣọ ẹ̀kọ́ mo sẹ́ǹdì ẹ̀sìn ìlú àwọn ọjà yẹn ń bọ̀ lọ́nà àwọn kọ́pì ẹ̀ àfi ra nǹkan ni àwọn abíbíjà lọ àbíkún owó ni táàbà wá bọ́ọ̀sà ká sọ pé àwọn àpawó lára Lizzy irọ́ la pa. File number 20 ẹ ti kọjá ọdún kan o. Ìjẹun lára ẹ̀ gan owó lèmi ń jẹ lára ẹ̀ àwọn èèyàn po mo ti pawó dànù tó mọ̀ pé lálùbáríkà lára ẹ̀ káwọn èèyàn bá lùbáríkà rẹ̀ dànù. File 19 ẹ ti kọjá ọdún kan mà. Kò sí báwọn èèyàn ṣe ní wọn ṣe ní NPA kọ́ máa NPA wọn ṣe ní NPA ó gbé jewelry 4 million sọ̀rọ̀ 40 million. File number 10 ẹ ti kọjá 1 year. Mo gbọ́. Ó bá di lọ́la mi ìlú máa wọ̀ ó bá ti di kiri kan wà tó gbé mi tó bá di kiri kan wà tó jù mí ó wá ní kí àwọn èèyàn kí wọ́n má bẹ ìjà Lizzy Lizzy wọ́n máa bẹ ìjà iṣẹ́ ìbẹ̀rẹ̀ ni o. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí òkú agbọ́ ti kú yọ ògo lápò. Ẹ jẹ́ ká gbọ́ ìdí tó fẹ́ fi bá mi jà. File number 41 ẹ ti kọjá 1 year bọ́ ẹ ti gbìyànjú dáadáa. File number 41. Ṣé orírì tí mo wọ̀ yìí ṣé o mọ̀ pé onírú ẹ̀ bí yàrá bá mú irú jewelry ó ti ẹ̀wọ̀ kan tó dàbí ìyẹn dàbí bí aláǹgbá báyìí ó fẹ́ pààyàn. File 14A ẹ ti kọjá 1 year mà. Lizzy tí o fẹ́ pààyàn ni àwọn èèyàn máa bá ẹ pò ó ojú tó ẹ̀kọ́ rẹ̀ pọ̀ ó máa bẹ́ ẹ fà ìwọ tó wà lọ́wọ́ ẹ̀ kò yí sí bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ mọ ibi tó ti rówó yẹn Lizzy. Wọ́n ní Iyabo Ojo fẹ́ mọ ibi tí mo ti rí owó tí mo ná fún lọ́jọ́ pátí ẹ̀. Bísọ́lá text mi ní wáyìntì. Wọ́n ní Iyabo Ojo fẹ́ mọ ibi tí mo ti rí owó. Ẹ̀yin èèyàn, Ọlọ́run má jẹ́ ká lọ pátí dáràn. Wọ́n ní Iyabo Ojo fẹ́ mọ ibi tí mo ti rí owó mi. Ìyẹn owó tí mo wá ná fún lọ́jọ́ pátí. Ó dẹ̀ fẹ́ mọ ibi tí mo ti rí owó tí mo fi ra mansion.
Wàláì wọ́n fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀. Obanla jẹ́ kí n mọ̀ pé Iyabo Ojo àti òun fúnra òun àwọn fẹ́ gba owó lọ́wọ́ mi. File number 15, you are doing well. You are doing well. An estate owner inside estate. File number 15 is an estate owner inside our estate. File number 15. They are estate owner inside California estate. These are the people that bought more than 1,000 square meter. And the purpose of buying more than 1,000 square meter is they are having their own mini estates inside our mega city. So they buy 1,000 square meter. Ẹ lè ṣe 2,000. Ẹ lè ṣe 3,000. Don't forget that 3,000 square meter is equivalent to 1 acre. 3,000 square meter is equivalent to 1 acre. With your 1 acre, you can build your own mini estate inside California Paradise City. California is a city. So if you buy like 1 acre, you can build some houses within your own estate. Ẹ lè ṣe semi-detached, ẹ lè ṣe fully detached, ẹ lè ṣe terrace, because it's an estate within the city. Àṣẹ o. Obanla, Elizabeth Adeola Obanla gba ku Lizzy Anjorin fún. Video yẹn ti wà lọ́wọ́ mi láti gbà wọnà láti léyà. Láti léyà ni video yẹn ti Eric post ẹ̀. Wọ́n sì sọ pé Mr. Lawal ò nílé, ilé ìyàwó ẹ̀ ló ń gbé. Ẹ ṣé. Bá yí fàní ẹ̀ síbi, ẹ ṣé, ẹjọ́ gbélé ìyàwó. Wọ́n jẹ́ nǹkan kan nínú ayé. Sórí ìwọ tó bá ti ní mind ẹ. Ìwọ tó bá ti ní mind ẹ, you are not meant for greatness. Ó ti ẹ̀yin, ẹ lè rí address bí báyìí lórí Google. I didn't put it on Google. Àwọn other shops mi wà ńbẹ̀. Tẹ́ lè mọ̀ pé shop mi ni one function. Fake life and lies after being put to shame. They are crying to know the sources of the money. Ayé lè ẹ̀sà fún ẹ. Ṣẹ́rí àwọn people yẹn ò tiẹ̀ níṣẹ́. Ayé wọn ti bàjẹ́. Obanla Iyabo Ojo gbogbo wọn, they lies a lot. It's only ignorant people that èmi ò listen sí wọn. Bọ́n ṣe ń pariwo tó. Ẹ rí pé bọ́n yẹn ń sunkún tó lórí ire tèmi ṣe ń lọ sókè. Ẹ já wọlé. Gbé wà tó ń bu ẹ̀. Tó o bá bẹ̀rẹ̀ ní tó wá ní kọ́ wá gbowó, wàhálà wọn máa dákẹ́. Àwọn èèyàn ti ń sẹ́kẹ́. Ṣẹ́gbọ́, tó o bá bẹ̀ wọ́n ní ìsìn. Gbogbo àwọn tó ń bú ẹ yìí, tó o bá bẹ̀ wọ́n ní ìsìn. Ẹ túbẹ̀ yẹn gbọ́. Ẹ túbẹ̀ yẹn gbọ́. Ìwọ tó wà lọ́wọ́ ẹ̀ kò yí sí bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ mọ̀ bí tó ti rówó yẹ. Lizzy, wàláì wọ́n fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀. Gbé wà tó ń bu ẹ̀. Tó o bá bẹ̀rẹ̀ ní tó wá ní kọ́ wá gbowó, wàhálà wọn máa dákẹ́. Àwọn èèyàn tí ń sẹ́kẹ́ yẹn kí lè mú wá, àwọn máa sọ̀rọ̀ fún ẹ. Kí lè mú wá. Ṣẹ́gbọ́, tó o bá bẹ̀ wọ́n ní ìsìn. Tó o bá ti fún wọn lówó, wọ́n ní kí n bẹ̀ wọ́n. Kí n dẹ̀ tún wá fún wọn ní owó. 500,000 ní gbogbo nǹkan tí mo kó dání. Mo ń ṣe promo. Everything 500,000. Ó ní tí n bá ti bẹ̀ wọ́n ní ìsìn. Ó yá, ẹ jẹ́ ká wọ bí lọ lórúkọ bàbá. Ọmọ àtẹ̀mí mímọ́. Ó ní tí n bá ti bẹ̀ wọ́n. So kò ń ṣe pé ẹ tún fẹ́ gbowó lásán. Èèyàn máa bẹ̀ yín. Ṣé ń gbọ́ o? Wọ́n ní ká bẹ̀ wọ́n. Wọ́n ní ká bẹ̀ wọ́n. Wọ́n ní ká ṣẹ̀ṣẹ̀ tí wá sanwó. Tá bá bẹ̀ wọ́n tán. Àmọ́ tá bá sanwó, kí ni ó máa ṣẹlẹ̀? Kí ni problem ẹ? Ó bẹ̀ po lọ́wọ́ tó wà yìí. Torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣe ń gbé ẹ̀dùn mi máa gbé. Ọkùnrin lámàgbé, obìnrin lámàgbé. Ọkùnrin lámàgbé, obìnrin lámàgbé. Ó ní pé tí mi ò bá bẹ̀ àwọn, tí mi ò bá fún àwọn lówó, àwọn á bá mi pò. Ọkùnrin àwọn á gbé, obìnrin á gbé.
ọmọdé àgbẹ̀ àgbà àgbẹ̀. lẹ́yìn kó stop rubbish tó bá ti ṣe rádaràda tó bá rò pé bóyá o lẹ́mìí ẹ̀ àábẹ́ ẹ̀ pò in fact wọ́n á gùn ẹ́ tútútú báyìí wọ́n máa gùn ẹ́ tútútú torí bẹ́ẹ̀ ni bí kan bá sọ sórí primary school rẹ ìmí àmú second bó ṣe lọ sí secondary school ìmí àwa gbé bó ṣe bẹ̀rẹ̀ ẹlòmí àṣà wa gbé bó ṣe ní owó ẹ̀ gan ó máa rò pé lómi bẹ̀ sùnú yàrá ni ó máa rò pé àjọ sùn àjọ jí ni gbàgbé òṣì gbogbo nǹkan la máa fi bẹ́ẹ̀ pò sórí ẹ̀mí gan wàá wò pé báwo lè lè ṣe jáde. so Obanla òun kàn fún àmọ́ ẹ̀yìn sí wípé gbogbo nǹkan tí ìwọ Iyabo Ojo ń ṣe London Gistlover esa board so ẹ má mọ̀ọ́mọ̀ ṣe nítorí àti gba owó ni kò ń ṣe pé èèyàn yẹn ṣẹ̀yìn àbí mo fẹ́ play lè ká tó máa lọ a máa wọnú ṣú ẹ̀ fúlì nsìn a máa wọnú ṣú ẹ̀ fúlì. ta ló fẹ́ envy ṣé mi ń ta góòlù ni àbí mò ń ta àwọn aṣọ blinblin mi ń ta aṣọ blinblin mi dẹ̀ ta góòlù mi ìdẹ̀ bọ́ ta kí ni mo fẹ́ taru ọjà àbí kílà wá ń sọ èmi ò ta aṣọ mi ìta blinblin mi ìdẹ̀ ta góòlù mi ìdẹ̀ ń wọ góòlù mo sọ fún yín pé mi ò ní ju bí 3 àbí 4 lọ tí mo ní. ó lóun ò ta gold òun ò dẹ̀ ta nǹkan tí mò ń ta. ṣé tòótọ́ ló sọ àbó parọ́? Do you know why I'm playing this video? ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò mí lénìí ẹlòmíì yẹn ti kú òǹlé ọkọ yín ẹlòmíì ti fìyàwó ẹ̀ lẹ̀ ẹlòmíì ti fiṣẹ́ ẹ̀ lẹ̀ ẹlòmíì ti da láìní ẹlòmíì nílànà kò ní mọ́lé ní nítorí àwọn ẹ̀dá báyìí ẹ gbọ́ dáadáa. ta ló fẹ́ envy ṣé mi ń ta góòlù ni àbí mò ń ta àwọn aṣọ blinblin mi ń ta aṣọ blinblin mi dẹ̀ ta góòlù mi ìdẹ̀ bọ́ ta kí ni mo fẹ́ taru ọjà àbí kílà wá ń sọ èmi ò ta aṣọ mi ìta blinblin mi ìdẹ̀ ta góòlù mi ìdẹ̀ ń wọ góòlù mo sọ fún yín pé mi ò ní ju bí 3 àbí 4 lọ tí mo ní. kò ní góòlù rí o kò wọ góòlù rí ìgbésí ayé o kí lẹ gbọ́ tó sọ ṣé ó parọ́ àbóso tọ́ ibi tí gbogbo yín ti ṣe mistake bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ bayé àwọn èèyàn jẹ́ torí pé ẹ fẹ́ tajà wọn àti torí pé ẹ fẹ́ fipá gba owó. tó bá ti lè yanjú yẹn kúrò títán sórí ọmọ dọ̀kásì yẹn dọ̀kásì ó mọ orúkọ tó ń pè èṣù of London kán tó pèèyàn lè ṣù ṣé o mọ ohun tó rí kán tó pèèyàn lè ṣù dọ̀kásì ó bá analyse ayé ẹ̀ àánú ẹ̀ ṣe mí o ọ̀rọ̀ òun tètè bó ṣe wà yẹn kò dẹ̀ ń ṣọmọ òun tó rán ní àwí mẹ́lú kúrò lówó kò yí sí o dọ̀kásì má yẹ kí dọ̀kásì analyse ayé ẹ̀ bí ẹ sábọ̀dù kedere má jẹ́ nǹkan yìí bóun tó máa ṣe ló máa ṣe ń tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa wọ́ òsìsì ni ó máa wọ́ òsìsì ni ọ̀rọ̀ máa wọ́ òsìsì ni bí ayé bá ṣe ń dárúkọ ẹ̀ báyìí ò ń dáràn bó ṣe ń dárúkọ. nítorí kíni nítorí owó wọ́n fẹ́ gba owó. ṣé báyìí ó kú tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ báyìí ó dáràn tó bá ti àwọn ti tó. àwọn ọmọ ẹ ló kú Elizabeth Adéọlá Obanla àwọn ọmọ ẹ ló ṣánkú lójú ẹ̀mí ẹ̀ àwọn ọmọ ẹ ló ṣánkú lójú ẹ̀mí ẹ̀. tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ torí kan gbọ́dọ̀ dàkẹ́ wọ́n máa ń sọ pé o gbọ́dọ̀ dàkẹ́ ọ̀n títí ìyá ẹ bá tó sọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣùgbọ́n tí ìyá bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ lọ tí ìyá ẹ sọ̀rọ̀ ẹ lọ tó wọ́n máa ń gbò bí pé ìyá ẹ ló fún ẹ ní power gbogbo ẹ̀ṣẹ̀ tó wá ń ṣe ìkòjú pé torí pé kínní
kò ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe. ẹ jẹ́ ká gbọ́ ẹ̀ṣẹ̀ tí Lizzy ṣe. ẹ̀ṣẹ̀ wo ló ní mo ṣe jàre? ẹ máa gbọ́. pé torí pé kínní kò ṣe tí àyè sọ̀rọ̀ ẹ lọ tọ́rọ́ máa ń bòbí pé ìyá ẹ ló ń fún ẹ ní power. gbogbo ẹ̀ṣẹ̀ tó wá ń ṣe ìkòjú pé torí pé kínní kò ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ojú pé sorry tó bá yẹ kó o ti ṣe sorry yẹn ni. kí lẹ gbọ́ tán ni mo ṣe? kí lẹ gbọ́ tán ni mo ṣe? kí náà sọ pé mo ṣe jàre? kí náà sọ pé kí n ṣe jàre? kí náà sọ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣe? owó àti sọ́ọ̀rì. Obanla, ẹ̀yin èèyàn ẹ bá mi tag gbogbo àwọn tó bá mọ ọmọ Obanla, ọmọ bíbí inú ẹ bá mi tag wọn. màá máa gbá àwọn ọmọ ẹ̀ wá lẹ́yọ kọ̀ọ̀kan nísìn, lẹ́yọ kọ̀ọ̀kan. tó bá ti gbéra ẹ wọ̀ tó bá ti rí pé kíní bẹ̀bẹ̀ ó máa bẹ̀bẹ̀ kó di ẹ̀yìn gbogbo àwọn tọrọ ẹ wà di ẹ̀yìn ó máa lọ pé wọ́n ní o. bẹ́ẹ̀ ṣe ní kí Naira Marley wá bẹ̀bẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ yanjú Mohbad, ok kí n bẹ̀bẹ̀. ṣé ti gbọ́ ẹ̀yin èèyàn mi? ṣé ti gbọ́? wọ́n ní kí n mówó wá kí n bẹ̀bẹ̀. wọ́n ní kí n mú owó wá kí n dẹ̀ ṣe kí n bẹ̀bẹ̀. nítorí owó tá a lọ ná ní pátì Give Me One More Days, nítorí owó tá a lọ ná ní pátì Iyabo Ojo. ẹ̀ṣẹ̀ wo ná ni mo ṣẹ̀ ná? ẹ má gbàgbé pé Gistlover ó tọrọ owó o, àbí Gistlover ó tọrọ owó? wọ́n ní kí n bẹ̀bẹ̀. wọ́n ní kí n bẹ̀bẹ̀. wọ́n ní ká bẹ̀bẹ̀, ká kówó wá, ká bẹ̀bẹ̀. bá mi gbà. Go and bring single clothes. Eri bí wọṣẹ́ àwọn people yìí. Obanla, sórí àwọn cases kan wà. Sórí ìwà tẹ́ máa ń wù. Obanla, wàá rí gbẹ̀yìn ẹ̀. Gbogbo àwọn tó ń ṣe irú iṣẹ́ tó ń ṣe wàá rí gbẹ̀yìn gbogbo yín. Sórí pé dì ló mú ẹ. Bí mo ṣe dákẹ́ fún ẹ láti ọjọ́ yìí. Sórí pé ó wọ̀ tẹ̀ bí mo ṣe dákẹ́. So màá bẹ̀bẹ̀. Iyabo Alice Ojo àti wọ́ àtàwọn tó ń gbèjẹ má dúró síwájú fáànù àtàwọn tó ń gbèjà. Iyabo Alice Ojo tọ́wọ́ ẹ bá mọ́ Iyabo ó free, àmọ́ tí ọwọ́ ẹ ò bá mọ́ àwọn ọmọ ẹ máa ráre kú lójú ẹ̀mí ẹ̀. Iyabo Alice Ojo, because mo imagine iye ọmọ tó ti rìnrìn àjò àrèmábọ̀. A lot of people has gone in the hand of these people and their family member did not even suspect. Now tó bá lọ rò pé bóyá ẹ kò sí wàhálà ó wá sọ pé ó lọ yanjú ẹ níbì kan ó yanjú ní ṣòbí kan ó tọrọ ẹ ní o, because wọ́n máa believe pé ó gbé ẹnìkan lé àwọn lórí priority, ó gbé ẹnìkan lé àwọn lórí. bó ṣe jẹ́ pé babalábúlé ilé ìṣìkọ̀ ni mo fẹ́ gbé wá, ó lè tí mò ń gbé bọ̀ sí.
Obanla. Eti Obanla ló gbé fídíò lórí YouTube láti máa tún fi pa owó lórí YouTube. Ẹ já gbọ́n tó sọ lọ. Ẹ máa gbọ́ lọ. Ọ̀pá mi sì yẹn dùn, ọ máa dùn fún mi o. Kò ṣẹlẹ̀. Sọ wípé woman criminal Obanla criminal ni ẹ tó yẹ kí àwọn ọlọ́pàá Nàìjíríà gbé kán tì mẹ́wọ̀n. Ó ní Elizabeth Obanla àti ọkọ pé Hakeem. Ẹ ti rí Obanla ló gbé fídíò lórí YouTube láti máa tún fi pa owó lórí YouTube. Ẹ já gbọ́n tó sọ lọ. Ẹ máa gbọ́ lọ. Ọ̀pá mi sì yẹn dùn, ọ máa dùn fún mi o. Kò ṣẹlẹ̀. Sọ wípé woman criminal. Kí ló fi yàtọ̀ sí Iyabo Ojo? Ó láwọn fámílì òun dúpọ̀ òun. A ti ní èèyàn méjì náà tí Obanla lù ní jìbìtì visa scam. Wọ́n ti contact mi lánàá bí mo ṣe parí show. Gbogbo Obanla ṣe gbowó lọ́wọ́ wọn. Tó promise wọn pé òun fẹ́ ṣe visa fún wọn. Gbogbo Obanla ṣe dúpọ̀ wọn. Gbogbo ẹ̀ làwọn people yẹn no explain fún mi. Ẹ máa gbọ́. Obanla criminal ni ẹ tó yẹ kí àwọn ọlọ́pàá Nàìjíríà gbé kán tì mẹ́wọ̀n. Ó ní Elizabeth Obanla àti ọkọ ẹ̀ Hakeem. Ẹ ti rí. Wọ́n ní wà tọ́kọ ẹ̀ wọ́n lámúrọ̀bà ní Obanla. Wọ́n lámúrọ̀bà ní wà tọ́kọ ẹ̀. Wọ́n lámúrọ̀bà ní wà tọ́kọ ẹ̀. Wọ́n lámúrọ̀bà ní wà tọ́kọ ẹ̀. You've completed your this thing, ti gbọ́. Wọ́n ní wà tọ́kọ ẹ̀. Wọ́n lámúrọ̀bà ní. Kíní tá a fi dìbò Nàìjíríà yìí wá tó bá ní kán lọ wá tó ní kán iye tèmi ń pa sí tí kọ́mìnì mi ń pa sí Nàìjíríà yìí owó tí kọ́mìnì tèmi ń pa sí Nàìjíríà yìí. Ṣé owó tí kọ́mìnì yẹn ń pa sí Nàìjíríà ló fi ní lárí? Mo ní ṣé owó tí kọ́mìnì yẹn ń pa sí Nàìjíríà ló fà á tí wọn ò fi ní lárí? Tó bá gbé dúró tó bá gbé ẹ dúró tó bá ní Lizzy cargo bring out your ìwọ àti èmi ní Nàìjíríà yìí. Lizzy cargo kí ló ń jà Lizzy cargo? Kí ló ń jà Lizzy cargo? Olórí burúkú ẹ̀dá ni ìwọ àti Iyabo Ojo. Olórí burúkú ẹ̀dá ni ìwọ àti Iyabo Ojo. Ìdí tí ọmọ ẹ̀ kan kò fi là táwọn ọmọ ìfiṣoríire ni mo ń gbádùn ẹ̀. Èmi wà ní federal owó tí kọ́mìnì tèmi ń pa fún ìjọba Nàìjíríà yìí I'm not joking ó ní mo. Kí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ nípa ìjọba Nàìjíríà kan. Jẹ́ ká gbádùn nǹkan tó sọ nípa ìjọba Nàìjíríà. Mo promise ẹ ò ní ṣe irú ẹ̀ mọ́. Mo gbọ́. Màá tẹ̀ sí ẹ lójú yàrá máa tẹ̀ gidi ṣọwọ́ kọ́ ni kò tẹ̀ sí ọ máa tẹ̀ sí ẹ gidi lójú. Gbóòmù drug yẹn. Báwo kí lẹ wá fẹ́ kó ṣẹlẹ̀ ọmọ Tinubu ṣèbí Tinubu ó mu gbóòmù drug ó tún ta gan pàápàá ó yẹ yín náà. Ilé ilé o kí ló sọ Obanla. Ṣé kí ni màá tẹ̀ sí ẹ lójú yàrá máa tẹ̀ gidi ṣọwọ́ kọ́ ni kò tẹ̀ sí ọ máa tẹ̀ sí ẹ gidi lójú. Gbóòmù drug yẹn. Báwo kí lẹ wá fẹ́ kó ṣẹlẹ̀ ọmọ Tinubu ṣèbí Tinubu ó mu gbóòmù drug ó tún ta gan pàápàá ó yẹ. Ní odidi president wa lo blackmail kí wàá lo sọ níbí jàre kí ló sọ níbí. Níta gbangba ẹ̀ owó tí Lizzy cargo ń gbà fún Nigerian government ó ní mo sọ níta gbangba ẹ̀ ní ilé ó yí à mo ṣe ń pa more than 1 billion fún ìjọba Nàìjíríà. Ṣé lójú ayé àbí lójú oorun? Gidi ṣọwọ́ kọ́ ni kò tẹ̀ sí ọ máa tẹ̀ sí ẹ gidi lójú. Gbóòmù drug yẹn. Báwo kí lẹ wá fẹ́ kó ṣẹlẹ̀ ọmọ Tinubu ṣèbí Tinubu ó mu gbóòmù drug ó tún ta gan pàápàá ó yẹ yín náà. What? I know. I have to give me back my money.
Ṣebí Tinubu ó mu gbó mu drug ó tún ta gan pàápàá ó yé yín náà. Ṣebí Tinubu ó mu gbó mu drug ó tún ta gan pàápàá ó yé yín náà. Gbígbé bòrò ní bá fi Facebook ṣe. Gbígbé bòrò ní bá fi Facebook ṣe. Gbígbé bòrò ní bá fi Facebook ṣe. Ẹ ṣáàlì lálẹ́ tí ìbá ti lè sùn. Màá wá mú Facebook ẹ̀ máa wá sùn. Mo ṣe ń gbọ́ ilé àti bá ti rí pé ilé ń bájà màá wá lọ wọ ẹni tó ń bájà yẹn. Màá wá lọ gbọ́ yẹn. Tí bá ti lọ gbọ́ yẹn ìgbà mi màá rí pé láìpẹ́ lè tẹ̀bi méjì mẹ́ta màá tún kó káàkiri. Ṣebí Tinubu ó mu gbó mu drug ó tún ta gan pàápàá ó yé yín náà. Ṣebí Tinubu ó mu gbó mu drug ó tún ta gan pàápàá ó yé yín náà. Ó yẹ kájọ máa mú ni náà ó yẹ kẹ́ máa mú ọ̀hán. Ó yẹ kẹ́ máa rí sáìn George yẹn lára mi náà. Mo ti mú gbó yẹ́s àti kí wàá lọ sọ ní. yóò ṣẹgbẹ́ àwọn kọ́mìnì míì san more than 1 billion fún ìjọba Nàìjíríà lọ gọ́gù mi dáadáa go and get pussy lọ gbá research àti. ọjọ́ tó ti dá iye wa láì orí 10,000 dídí ó bó ṣe ń blackmail odidi president wa ìwọ ló dẹ̀ sọ fún wa oníwọ ló yọ Sàràkí lóyè abẹ́ẹ̀rí gbèsè ayé olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ ó ní tó bá ti di lálẹ́ tó wọn ò bá rọrùn sùn ẹ̀yin èèyàn mi ẹ̀yin alálùbáríkà ẹ jọ̀ọ́ yàtọ̀ sí pà ń ṣiṣẹ́ kí ló fẹ́ mú èèyàn kéèyàn má sùn lálẹ́ Ìyábọ̀ Òjó ń wá sórí tó máa kọ sábẹ́ Gistlover tẹ́ ẹ bá wò ó dáadáa òru ni Gistlover máa ń póòstì tẹ́ ẹ bá ìgbà àsìkò owó ní Gistlover máa á tún máa sọ fáwọn èèyàn á ní ṣé una never sleep make una no sleep o Ìyábọ̀ Òjó ní tó bá ti di lálẹ́ á ní ọ̀kadà drop jẹ́ ń lọ wá fún fídíò yẹn wá ìwọ sì farabalẹ̀ náà ó mu gbó mu drọ́ọ̀gì ìwọ dúró àwọn ọmọ eléyìí ti báyé jẹ́ ó sì máa sọ̀rọ̀ sí ẹ gidi ìwọ kẹ̀ mò ń bùtù lẹ̀ díẹ̀díẹ̀ ni ọmọ kí o máa bùtù mo bùtù lẹ̀ díẹ̀díẹ̀ ẹ bá mi wá ibi tí Ìyábọ̀ sọ pé òun máa ń ṣọ́ọ̀pù kiri ó dẹ̀ wà ń bí o ẹ bá ń wá ẹjọ́ bá ń pe ọmọ pé fún mi sáré pè fún mi she buttress your point when you say she buttress your point when you say wetin na na no dey ṣé bí mo sọ pé àwọn náà kì í sùn ẹ jẹ́ wọ́n máa bá mi wá fídíò yẹn wá wọ́n bá mi wá fídíò yẹn wá àwọn olórí burúkú pàtàkì àwọn ẹni òfò àwọn ẹni àdánù mo rí fídíò yẹn lánàá bó ní fídíò yẹn wà báyìí torí Ọlọ́run mo rí fídíò yẹn àbí ẹ̀yin èèyàn àdà ń play fídíò yẹn lọ́rùn jọ fún mi ní fídíò ibi tí Ìyábọ̀ sọ pé òun ò kì í sùn lálẹ́ pé òun máa ń rìn kiri òun máa ń wá story kiri tó máa kọ sábẹ́ Gistlover pé òun á lọ sọ́dọ̀ ilé òun á gbọ́kadà lọ bí gbogbo slang tí Gistlover máa ń filẹ̀ yẹn jọ fún mi ṣé o lè tètè rí o ṣe bá ń wa spend that time mo ń gbọ́. Lizzy cargo tó o bá mọ bó ṣe fẹ́ wá mi tó o bá fẹ́ mọ bó mo fẹ́ rí ọkọ mi tó o fẹ́ mọ ọkọ mi. oníjìbìtì lẹ́yìn méjèèjì náà àmúrọ̀bà lẹ́yìn méjèèjì náà èwo ni tán bá mọ bọ́ ṣe fẹ́ rí ẹ̀bọ́n yìí fẹ́ rọ́pò ta ló mú ẹ̀ ibo ló gbé kọ̀ǹtínà ní kọ̀ǹtínà sí ibo ló gbé kọ̀ǹtínà ní kọ̀ǹtínà sí ọkọ̀ èyí tí kò ẹ̀ dàbí gbà pító yẹn owó ṣe owó yẹn ìwọ 1 billion ó ṣé ìwọ tó lọ yá owó ìwọ tó yẹ pé òbò orí burúkú ló gbé wá látọ̀run ìwọ tí kádàrá ẹ ti bàjẹ́. mi dáadáa lọ wo nǹkan tí Lizzy cargo tó ń pawọ́ Nigerian government tó ń fún Nigerian government in 1 year so tó bá wà wọn tó jù lọ má ever ka èmi Ọbanla Elizabeth. ọ̀run àbá títí ẹ jẹ́ tọmọtọmọ ìtániwọ́ ìwọ ló ṣì ìwọ níṣẹ́ ìwọ lórí burúkú wo ló ṣì ẹ̀dá ìwọ awáyé má ṣe ìwọ tó ti tán fún ìwọ tó ti bọ́lẹ̀ tó ti yẹlẹ̀ fún ìwọ lórí burúkú ìwọ tẹ́pá yé ẹ bàjẹ́ tìrantìran
ayé ẹ bàjẹ́ tọmọtọmọ tẹ́ pé wà tí Iyabo Ojo ti ẹ̀yin méjèèjì ti bàjẹ́ mo ń wọ́ ọmọ kúlẹ̀ fún yín àbóká ọkọ mi máwọn tó jù lórí. kò ní dáa fún wa àtọkọ ẹ ìwọ lórí burúkú wọ́n tó gbé kéèkì sórí àpótí tó gbé kéèkì lé gan àpótí ìdí èṣù gan ní tìjọ àpótí yẹn lọ ta lọkọ olórí burúkú tó ń sun àgbàdo ta lẹ́gbẹ̀ẹ́ títì yẹn lọkọ èyí tó ti fi òbó bára èyí tó ti fi ba títì ẹ jẹ èyí olórí burúkú tíṣẹ ti mú lómi ó rí bó ṣe hack randomly ni ó mọ̀ pé tó bá ní lárí òkè hack randomly lórí social media ìwọ poverty cargo olórí burúkú ọkọ ẹ tí kùn ẹ ọkọ ẹ tó dàbí Michelin ó dàbí bèbí Michelin tó ń yàtara Michelin taya olórí burúkú ọkọ ẹ tó ṣe kùn bí gbá pító awáyé má ṣe rere ọkọ ẹ tó ṣe yín bí ìrẹ́pọ̀ ọ̀yà olórí burúkú olóṣì títí ẹ tó o ṣorí bí ìgbẹ́nu pọ̀ àárọ̀ kùtùkùtù awáyé má ṣe rere ó rí wájú orí ẹ bó ṣe dàbí ìgbẹ́ wà ni olórí burúkú olóṣì ẹni òfò ẹni ègbé ìwọ tó dàbí ìgbẹ́ tán ti da yẹ̀pẹ̀ bò tó ti gbẹ nínú oòrùn ó rí bó ṣe rí ni ìwọ tó ò lógo ìwọ tó ò ní lárí ìwọ tájú òfin ẹ ṣe bùgbé ìwọ ọlọ́run àbá ti wá àtọkọ ẹjẹ́ àtọmọ ẹ lẹ́yìn set ìwọ àti tani tó bá fẹ́ràn àwọn ọmọ ẹ ò ní lọ fọ́mọ lọ́mọ tó bá fẹ́ràn ọkọ ẹ ò ní lọ fọ́kọ lọ́kọ tó bá fẹ́ràn ayé ẹ ò ní lọ fẹ́ni tí ò ṣẹ́ tí ò rẹ̀ ibi ìgbà yìí wá ṣí ẹ̀sìn àtàwọn ọmọ ẹ mo ń gbọ́ eléyìí gan kọ́ mo fẹ́ ṣe mo kàn rí wọ́n ló sọ nǹkan. mi ò ṣẹgbẹ́ ọkọ mi ò ṣẹgbẹ́ ọkọ ẹ èmi kò wá ju èmi. iṣẹ́ kí lọkọ ẹ ń ṣe ó ń sun àgbàdo ta létí títì lórí ṣáláńgà lágbọ́ ti kú yọ iṣẹ́ kí ni wọ́n ń ṣe ìwọ tó fẹ́ sọ̀rọ̀ mọ̀ pé tílé bá san ni àwọ̀ là ń wò tílé bá san ni àwọ̀ là ń wò wá wò gbé sí ayé ẹ̀ náà ìwọ tó fẹ́ sọ̀rọ̀ ò gbé sí ayé ẹ̀ olórí burúkú wo bó ṣe rí àpákọ́rẹ̀ lórí ẹbí tó lè bàdàn ibi tó ti ń jalè kiri kán náà ti là nǹkan mọ́ ẹ lórí ṣé ibi tó ti ń jalè kiri kán náà ti là nǹkan mọ́ ẹ lórí ń bí olórí burúkú ẹlẹ́nu rúnrún olóṣì olórí burúkú ibi tó ti ń jalè kiri kọ́rẹ̀ mo ní ṣé ibi tó ti ń jalè kiri kọ́rẹ̀ o lè kọ́ àpákọ́lélẹ̀ lórí ẹbí tó lè bàdàn jáde kó o sọ fọ́mọ aráyé kí ló fọ́ ẹ lórí báyìí olóṣì olè amúrọ̀bà olórí burúkú olè ẹni òfò olórí burúkú àpaníní àṣẹ àpaníní kọ́ lélẹ̀ lórí ẹ olórí burúkú ó ti mugbó gbogbo ètè ti dúndún òun rèé olóṣì ìjọba ìpọ́njú ìjọba poverty òbó lápò olórí burúkú awáyé má ṣe rere 1 billion yẹn ti jọ olórí burúkú lójú bí ìwèrè olóṣì ẹni òfò olórí burúkú òun àti Iyabo Ojo àwọn awáyé má ṣe rere ẹ̀mí fẹ́ yín lówó kí ló mú ẹ tó lọ fi ń ṣe ṣòfò àwọn tí ó wà fún ẹ oníwọ vblog ogun ló máa fẹ́ jẹ yíyẹ̀pẹ̀ wà àti Iyabo Ojo àtọmọ ẹ àtọkọ ẹ ogun lákàyé ló máa fẹ́ jẹ yíyẹ̀pẹ̀ tọmọtọmọ ẹ ìwọ olórí burúkú olóṣì àbí apá oyè inú sì kọ́rè lórí ẹ olè amúrọ̀bà níní olè olórí burúkú olóṣì awáyé má ṣe rere olórí burúkú ìwọ tó ẹpọn ti ta kádà rẹ awáyé má ṣe rere àwọn tó wẹ̀ ní kékeré omi ìwẹ̀ tán kọ́kọ́ fi wẹ̀ wọ́n ti lọ fi yẹn ṣe èròjà àwọn awọ́rò fáwọn tó ń tàgbó ọmọ olóṣì olórí burúkú awáyé má ṣe rere olóṣì ẹni òfò ìwọ náà wò ó rẹni tó ń rẹ́mì tí 1 billion abẹ́rẹ́ ẹni tó ń rẹ́mì tí 1 billion fún ìjọba Nàìjíríà olórí burúkú òun rèé ogunláka ayé ló gbé sọ́run yìí aṣiyèrè pàtàkì olórí burúkú ẹni òfò ẹlẹ́nu rínrin bíi napi onítọ̀ olórí burúkú ojú ẹ̀ dàbí ìdí àgbà ó ti rin aṣọ ekòló ó lòṣì ẹni òfò abẹ́ẹ̀rí 1 billion lòun jẹnẹrétì fún olórí burúkú ìran yálàyẹ gbogbo àwọn òkú ọmọ tó tara wo àti Iyabo Ojo jáde ẹ̀yin fojú rí 100,000 dídí rí olóṣì olórí burúkú olójú bí ìgbẹ́ ẹ̀dájí awáyé má ṣe rere ẹni tó gun ẹtí ìwọ náà wò ó ti ṣé o ti ẹ̀rí fọ́tò tí mo fẹ́ fi hàn yìí má bínú 10 billion ló rẹ́mìtì olórí burúkú adẹ́rù pọ̀kọ̀ ó hàn lára ẹ
ó hàn lára ẹ olórí burúkú olòṣì kò ráyé wá ìyanu network gan òmúra báyìí lórí sẹ́ẹ̀tì olórí burúkú ìyá yáfọ́ṣe network ìyá disabia network. ìyanu network gan òmúra jù nínú múfì ni o nínú múfì ìyanu network. Olórí burúkú olòṣì awáyé wá pòfo awáyé má kúrò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta olórí burúkú olòṣì pàtàkì ẹni òfò ẹni èpè olòṣì pàtàkì olórí burúkú ẹ̀dá awáyé má kúrò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ wò àwọn olórí burúkú pàtàkì ẹ wo olórí burúkú eléyìí irun ojú ló dúró bí okó òdájì yìí ẹ wo olòṣì ẹ wo orí olórí triangle ẹ wo gbogbo ṣọrùn ebi ti pa olórí burúkú ọpẹ́lọpẹ́ òkú Fọlá àtòkú Mohbad ẹ wo wèrè ẹ wo ìranjú awáyé má ṣe eré kóbìnrin olórí burúkú ẹ wọyàn bí ọyàn ajá alábíamọ àwọn ẹni òfò àwọn olòṣì àwọn blackmailer àwọn olórí burúkú ẹ̀dá àwọn ẹni òfò irú ròǹborùn ẹ ríṣẹ́ olórí burúkú olòṣì abẹ́ẹ̀rí ìyá network disappear olòṣì ẹni òfò ẹni àdánù òpònú ayírádà ọ̀dẹ̀ olòṣì àwọn ẹni òfò wọ́n dẹ̀ wá sọ́ra wọn di pàtàkì lórí cyberspace wọ́n dẹ̀ ń dún màwúrú mọ́ àwọn èèyàn èmi ò rírú eléyìí rí ẹ̀yin èèyàn mi wọ́n dẹ̀ ń dún màwúrú mọ́ àwọn èèyàn. ojú ìṣẹ́gbẹ́ gbogbo ọ̀nà téèyàn fi jùyàn lọ láyé. àbólórí burúkú nìyá láyà ẹ̀ àti wọ àti Iyabo Òjó ojú oorun lẹ ti lówó ìwọ lórí burúkú ìwọ tó jẹ́ wípé lórí cyberspace yìí ló ti ń yá 100,000 pé wàá fi fún wọn ní 1,100 olórí burúkú ẹ ńgbà tó ẹjọ́ ẹ lọ fún mi gíláṣìsì mi ńgbà tó lọ yá owó lọ́wọ́ ìyá Adébímpé ta ló bẹ́ẹ̀ san padà olórí burúkú olòṣì olórí burúkú oní cancer of the skin awáyé má ṣe rere olòṣì ẹ̀dá eléyìí tí ẹ̀kọ́ mo fẹ́ gbé wá lọ wá mi dáadáa go and. mo rí ẹ ìwọ rèé mo wá ẹ dáadáa mo ti rí ẹ ìwọ àbí wọkọ rèé ṣé wọkọ rèé mo rí ẹ olórí burúkú wọ́n dákàlẹ̀ agili tí ń ṣọwọ́ olórí burúkú wọ́n ní kẹran tó rí ní wo yọjú ìgbín títí ẹ náà yọrí jáde olórí burúkú ìwọ ní 1 billion tó ń rẹ́mìtì ló kúrò lórí sọ́kàwé létí gọ́tà lágbọ́ ti kúyọ̀ olòṣì onífísà scam àmúrọ̀bà olè alápámá ṣiṣẹ́ èèyàn Iyabo Òjó Tom Jones àmúrọ̀bà àwọn olórí burúkú olè àwọn alọ́nilọ́wọ́gbà àwọn afipá gbowó lọ́wọ́ ọmọ ọlọ́mọ àwọn olòṣì olórí burúkú ẹ̀dá olòṣì ẹni òfò ẹni èpè olè àmúrọ̀bà olòṣì wọ́n lọ bèrè ohun dáadáa olòṣì. cross check dáadáa mo cross check. tá a bá jọ jókòó tá a bá jọ ń tajà tí n bá ń ta ọjà ní omi ìpè mi àti àjọjọ ẹgbẹ́. abẹ́rẹ́ olórí burúkú tó ń gbé boys quarter kò gbé boys quarter ní Lẹ́kì o ó ń gbé boys quarter ní agbọ́ ti kúyọ̀ olórí burúkú kò rí blọọkù 6 mọ́lẹ̀ rí o boys quarter lólórí burúkú ń gbọ́dẹ̀ ń gbé nínú ṣọ́ọ̀bù páànù òun náà wà fẹ́ràn sí ó fi yọ sí ó mú kọrí àti rọ ikọ̀ ó fi sí tó bá tiẹ̀ ń sọ pé àwọn èèyàn ní lárí ṣe bí olórí burúkú títí ẹni àbò olórí burúkú awáyé má ṣe rere ìwọ àti Iyabo Òjó tẹ́jọ́ máa mọ sàárì ọmọ o rò pé tó ń bá ń sọ̀rọ̀ nípa success o rò pé orí burúkú tẹ̀ ń ṣe tẹ̀ ń lọ àwọn ọmọ lọ́mọ lọ́wọ́ gbà what we call success start from your skin as a woman your success start from your hair your success start from gold ọrùn ẹ aṣọ tó ń wọ̀ ibi tó ń sùn ọkọ̀ tó ń gùn jáde síta jọ̀ọ́ mo fẹ́ kó o pó kó o yan olórí burúkú ibo ló ti fẹ́ yan lẹ́yìn kó o yọ nínú ṣáláńgá alágànràndìn kó o yan wọnú bọ́sikọ́tà alágànràndìn kó o dẹ̀ yọ sórí gọ́tà tó o ti ń ta àsùnwọ̀n nígbàmí ọdún dé àwọn olórí burúkú aṣọ tán ti yí mọ́ yẹ̀pẹ̀ tó ń ta olòṣì aṣọ tán ti fi di òkú nílùú òyìnbó tán kó sínú àpò fún ẹ awáyé má ṣeré ìwọ ni mo kọ́kọ́ rí tó ń ta bọ́sikọ̀rọ̀ aṣọ ọ̀pá 2.5
olórí burúkú olóṣì gbogbo ayé sọ̀rọ̀ wọ́n náà sọ̀rọ̀ débi títí ẹni ẹ má bínú ẹ̀yin èèyàn mi bí ẹ́sìkẹ́ eléyìí wà pa ò ní jẹ́ èèyàn eléyìí kọ́ mo sì fẹ́ play o. èmi àti òjò ń ṣẹgbẹ́ rárá ọ̀nà yẹn jì gan ọ̀nà yẹn jì gan ọlọ́run kó o lo flying jet ò lè bá ṣé o rí pé mo sọ fún ẹ a ní flying. olórí burúkú oníyọdún tó lò lórí lemográàsì làbújá gbogbo bóyá sórí burúkú lọ sí rálì àwọn yẹn ti mọ̀ pọ́ dàlẹ̀ ní 10,000 náà gbélé wèrè lọ́wọ́ olórí burúkú olòṣì tálíkà àwọn náà ṣà ń fẹnu já sí kò sí ẹni tó broke tó olórí burúkú Obanla lórí cyberspace Iyabo Ojo ni most broke actress most broke olórí burúkú yìí ló broke jù lórí cyberspace poverty mu ìṣẹ́ mu tàwọ̀tàwọ̀ ọmọ 50 years ọmọ 50 years ó dàbí ọmọ 155 years olórí burúkú awáyé má ṣe rere ẹ tí mo ní kó o lò ó lè. ó yáwó àbó òyàwó ta ló bẹ́ẹ̀ san gbèsè tó jẹ olórí burúkú awáyé má ṣe rere ẹni òfò ẹni èpè fẹnu wọ géètì ó mọ ohun tó máa ṣe ó máa yáwó lórí online lórí social media ń bí ni a ní kẹ́ wá invest 100 million kẹ́ wá invest 1 million ó máa fi fún yín ní 1.1 million ó dẹ̀ ń sọ wípé ẹni tó ní shopping mall ní Lẹ́kì òun ò kì í ṣẹgbẹ́ ó bímọ 4 sọmọ 5 àti tó fi rẹ́pù wí kò sí kankan náà àwọn ọmọ ẹ̀ tó ẹni kó ṣáná sọ́kọ ẹ̀ ẹni kó jáde ẹni kó yan nídìí mọ́tò tó ń lò òun àti Iyabo Ojo wọn ò ní mọ́tò àlèmí àti olè jọ sí lẹ́gbẹ̀ẹ́ ó mọ nǹkan tí mo hate nípa àwọn olórí burúkú yìí ni wípé why are you killing people's children to forcefully collect ransom from them níbo ni mo ti mọ ẹ rí ibo mo ti rí ẹ rí kò dé ṣe mi nìkan náà ń ṣe fún why tí a ṣe lè jẹ́ kí cyberspace yìí kó jẹ́ ibi tí àwọn ọ̀dọ́ ti lè wá tajà èèyàn kan ṣoṣo ló ń enjoy social media yìí tí wọ́n fi ń jẹyàn ẹbí mi pé àwọn wo ni Igbo nìkan ṣoṣo the same Igbo tó ń enjoy social media fi tajà yìí the same Igbo náà ti take over gbogbo ọjà àwọn ọmọ Yorùbá ló ń ṣe baranda lọ sí Kodumata Yorùbá ló ń ṣe baranda lọ sí ilé epo ọjà Yorùbá ló ń ṣe baranda fáwúsá lọ sí Yaba Yorùbá ló ń ṣe baranda fún Igbo ó ní jẹ́yàn ó máa mọ sáré gbogbo ọmọ tó tara ẹ̀ jáde Obanla ó máa ṣorí burúkú ni olórí burúkú olòṣìwà àti Iyabo Ojo ọ̀run á lẹ́tà ikú òjijì lé ọwọ́ ìwọ Iyabo Ojo àti Obanla Elizabeth Adéọlá Obanla ọ̀run àgbà tí ń jẹ́ tọmọtọmọ yín wicked people olórí burúkú ìjọba poverty ìjọba ebi ìjọba òṣì ìjọba olè ìjọba amrọba ìjọba àpọ́njú olòṣì olórí burúkú ó ṣe kágò olùjìbìtì ó taṣọ olùjìbìtì ó yáwó olùjìbìtì ó wá ṣe blackmail ó tún lu jìbìtì olórí burúkú ọlọ́run kẹ̀kẹ̀rẹ̀ bí okó oníṣẹ́kẹ́ olórí burúkú àṣorí bí àpòlági ológo olòṣì ẹ̀fọn gan lógo jù lọ olórí burúkú olòṣì ẹni òfò olòṣì olórí burúkú orun tòbòtòbò olè. Àwáyé má ṣe rere olóṣì àwa jágèrè mórí bí oníwèrè tútù abẹ́ sí ni máa ranjú a máa ṣe wọ́nranwọ̀nran ọ̀run ò ní fìrè fún wa àti Iyabo Ojo àti gbogbo àwọn tẹ́ ẹ̀ ní àwọn ọmọ ọlọ́mọ tí ó ṣẹ̀yìn lára ọ̀run ò ní fìrè fún gbogbo yín tọmọtọmọ yín. kí ló dé ẹ jẹ́ káwọn èèyàn ṣe nǹkan tó wù wọ́n olòṣì ìjọba ẹran 419 ọkọ̀ òun wo ó sì níbi tí oríṣun eléyìí kan ó rẹ̀ kó o sọ nǹkan kan ló fẹ́ play eléyìí mo ń gbọ́. èmi ò kì í ṣẹgbẹ́ rárá is either you take it or you leave it mi ò ń ṣe oní tíátà. a ní wípé èmi ò sọ pé gbẹ́lẹ̀ mi àti ẹ̀ ajá ilé wa o ò lè tó tọmọtọmọ ẹ tó máa fi jáde láyé ajá ilé wa o ò lè tó Iyabo Ojo ajá ilé wa kò lè tó nǹkan ẹyọ kan ṣoṣo ni mo dúró fún níbí olórí burúkú awáyé má ṣe rere ẹ àwọn team pink àti team green bọ́n ṣe bẹ̀rẹ̀ jà
ṣé o rọ̀rọ̀ tó wá sọ ṣá orí bó ṣe sáré da ìdílé yẹn rú ọ̀run á da ìrìn àjò àwọn ọmọ ẹrú Elizabeth Adéọlá Obanla ọ̀run á da ìrìn àjò àwọn ọmọ ẹrú ọ̀run á da ìrìn àjò ayé ẹrú jù báyìí lọ ọ̀run á da ìrìn àjò gbogbo ọmọ tó tara ayé ẹ̀ jáde rú ẹ wá àwọn team pink àti team green ẹ̀yin èèyàn ó tó how many days kí Lizzy tó sọ̀rọ̀ sí irú ọ̀rọ̀ wo ni Lizzy sọ sí team green àti team pink irú ọ̀rọ̀ wo ni Lizzy sọ ẹ lọ wo tí gbogbo àwọn èèyàn bá ní crisis lórí cyberspace yìí go and check out Lizzy Anjorin contributions it has to be on positive side bó olórí burúkú Obanla wáyé má ṣe rere ẹni òfò olórí burúkú ó dàbí pósí ta ló ti rí shape ẹ lọ wo shape Obanla wàláhì ó dàbí pósí abuké ta ló ti rí pósí abuké rí ẹ lọ wo ẹ mọ̀ pé pósí abuké wọ́n kàn ayọ̀ fọ́kàn náà dàbí triangle awájin kòtò tó rán gbọ́dọ̀ gbé ike olórí burúkú sísàlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ súké ẹ má feel offended ẹ̀yin kọ́ mò ń bá wí o aló lórí burúkú abuké kan náà lórí cyberspace ń bí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá buké mo bẹ̀ yín ni ẹ̀yin kọ́ mò ń bá wí o you guys are wonderfully and fearfully made gbogbo ẹ̀yin tẹ́ bá buké gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ abarapá you guys are beautifully wonderfully made bó ṣe rí àwọn olórí burúkú àwọn abuké kan tá a ní lórí social media eléyìí dàbí pósí abuké àwáyé má ṣe rere oníbàárà olòṣì wo eléyìí tó tiẹ̀ sọ yìí mi ti mò ń bọ̀ eléyìí má fi mí compare anybody. a lè fi ẹ́ because onígbèsè ni ẹ́ olè ni ẹ́ amrọ̀bà ní oníjìbìtì ni ẹ́ o ṣe visa scam àbó ṣe visa scam kọ́mọ báwo ìwọ náà wò gbé sí ayé ẹ̀ ta ló èwo nu yín ló gbàdúrà kí ìyá òun rí báyìí ìwọ tó bá fẹ́ kí ìyá ẹ rí báyìí sọ pé Ọlọ́run jọ ìwọ tó bá fi rú òbò yìí tọrọ ìwé èwo nu yín ló fòbò yìí tọrọ lórí burúkú àwọn òbò Iyabo Òjó àwọn na woman no be man olórí burúkú ó dàbí àgbo àwọn onílẹ̀ tútù olòṣì olórí burúkú ẹ̀dá ẹni òfò ẹni òṣì mò ń bọ̀ jàre mò ń bọ̀ ó ní tí mò ń wá kí n tó lọ sọ́dọ̀ olórí burúkú Iyabo Òjó yẹn ìní ti jókòó tadé mò ń gbọ́. ìwọ ló jẹ́ kó máa káṣọ lójú àwọn èèyàn ìwọ gbogbo ló lè nílùú tá a wà ìfọ́n bá ní olè tó jalè tí gbogbo èèyàn mọ̀ worldwide ìwọ ló lè ìwọ ní ẹ̀sìn ẹ̀yẹ kò lè kúrò lórí gbogbo nínú gbogbo ọ̀run ẹ kò lè kúrò. èmi ti gbọ́ ọmọ tí mo fẹ́ fi hàn ẹ́ yìí kí ló ṣe tán fi fọ́ nígi lẹ́sẹ̀ ìwọ ló sọ̀rọ̀ ọmọ tí mo fẹ́ fi hàn ẹ́ yìí ọmọ tí mo fẹ́ fi hàn ẹ́ yìí kí ló ṣe tó wọ́n fi figi fọ́ lẹ́sẹ̀ ìwọ ló kú sọ̀rọ̀ ọmọ tí mo fẹ́ fi hàn ẹ́ yìí ìwọ ló sọ̀rọ̀ abirùn yìí kí ló fọ́ ọmọ ẹlẹ́sẹ̀ tẹ́sẹ̀ fi mú kún báyìí iṣẹ́ kí lọ́mọ ẹ ṣe ní Canada ọmọ ẹ yìí iṣẹ́ kí ló ṣe ní Canada tán fi fìbọn fọ́ lẹ́sẹ̀ ẹ̀yin èèyàn ẹjọ́ ṣẹ́sì ọmọ ìdúró re ṣé olè tí ọmọ yìí jà ṣó lè tán nínú ìran títí ẹ̀ olè tí ọmọ ẹ eléyìí tó jà olè tí ọmọ ẹ eléyìí tó jà wò olè tọmọ ẹ jà àbí ọmọ eléyìí ìbọn kọ́nà fi fọ́ lẹ́sẹ̀ òun rè kò lè rìn dáadáa dọ́là ṣé ìbọn kọ́nà fi fọ́ lẹ́sẹ̀ àbò lórí burúkú ọmọ ẹ kọ́ ló ṣorí bí orí ẹ tu yìí ó lè tí olórí burúkú ọmọ ẹ yìí jà kò lè tán nínú ìran ẹ tó máa fi jáde láyé ọmọ olórí burúkú ọmọ ìbànújẹ́ yìí eléyìí ti mú èpè ẹ̀yin wo lẹ mọmọ yín ní Canada olè ló ń jà o ẹ wò amúrọ̀bà ní olè ní o ẹ wò òun rẹ wò ẹ wẹsẹ̀ ìbọn náà fi fọ́ lẹ́sẹ̀ ní Canada òun rè kéèsì ọmọ yìí pẹ̀lú nǹkan tán fi di òun àtọmọ yìí náà jọlọ jalè ní Canada Obanla àti ọmọ yìí náà jọlọ jalè wọ́n wá deport Obanla eléyìí wà ní intensive care ní Canada
ṣé olè tí wà àti ọmọ ẹ jọjà ọmọ yìí ṣó lè tán nínú ìran ẹ olè amúrọ̀bà olórí burúkú Iyabo Ojo tó máa mọ sàárì àwọn ọmọ ẹ ṣé olè tí Iyabo Ojo jà lórí cyberspace yìí what fóònù wo ni ok olè ìwọ àtọmọ ẹ yìí ìwọ àti ẹlẹ́jọ́ lọ jalè ní Canada yes or no ṣé àbí ìwọ àtọmọ yìí kọ́ lẹ́jọ́ lọ jalè ìwọ àti ọmọ ẹ yìí lẹ́jọ́ lọ jalè ẹsẹ̀kẹsẹ̀ mọ́dẹ̀ ṣe wọ́n fìbọn fọ́ ilé lẹ́sẹ̀ lọ́jọ́ yẹn ilé wà ní intensive care olórí burúkú ẹ̀ ń gbà tán máa gbé ẹ dé Nàìjíríà láti Canada wọ́n fi okùn so lọ́rùn ní àtọwọ́ sẹ́yìn ẹ̀rí ìlọ̀kọ̀ ọmọ àrélù ẹni tó bá ti rẹ́sì ọmọ ẹ̀gán tí wọ́n ti fọ́ ìyẹn á ti mọ̀ pé ẹsẹ̀ ọmọ eléyìí ò dáa ọmọ eléyìí ò lè ní lárí tó máa fi jáde láyé ọmọ ẹ olè tí wà tọmọ ẹ jọjà Obanla wọ́n deport àbí wọ́n deport ẹ ẹ̀yin èèyàn ṣọ́ deport Obanla àbí wọ́n deport ẹ ṣé wọ́n deport Obanla àbí wọ́n deport ẹ ẹ bẹ̀ lọ́wọ́ Obanla pé kí ná deport ẹ fún ẹ bẹ̀ lọ́wọ́ Iyabo Ojo ẹ bèrè pé kí ló mú Iyabo Ojo sá kúrò Nàìjíríà ìlọ̀kọ̀ ọmọ àrélù Sunday Dagboru ẹsẹ̀ rèé ọmọ ẹ̀ yìí jalè gbogbo yín tẹ̀ ń gbé ní Canada amúrọ̀bà lọmọ yìí o amúrọ̀bà lọmọ ẹ wojú ẹ̀ dáadáa o amúrọ̀bà òun àtọ́ba ńlá yẹ́ ẹ̀ náà jọlọ jalè tán fìbọn fọ́ ilé ìlẹ́sẹ̀ ṣẹlẹ̀ èyí olórí burúkú ṣé torí mò ń wẹ̀ láti jọjọ́ ẹ̀ olórí burúkú Iyabo Ojo ọmọ Iyabo Ojo ẹ má gbàgbé bó ṣe lọ mu cocaine nílé ọmọ olórin ẹ má yẹ ká dárúkọ ọmọ ọlọ́mọ o ẹ má yẹ ká gbàgbé ọmọ Iyabo Ojo tó lọ mu drugs ọpẹ́lọpẹ́ DJ Splash ló lọ yọ ọmọ Iyabo Ojo olórí burúkú Iyabo Ojo olè ajígóòlù olòṣì ẹ béèrè pé kí náà deport ẹ fún kọńténà tó ní wọ́n seize tó gbowó lọ́wọ́ àwọn ará Nàìjíríà gbogbo ẹrù tó wà nù kọńténà òun àtọmọ iná jọ lọ ṣe amúrọ̀bà òun àti ọmọ yìí iná jọ lọ ṣe amúrọ̀bà òun àti ọmọ iná jọ lọ ṣe amúrọ̀bà ẹ̀yin ará Canada ẹ wojú ọmọ ìdàdà amúrọ̀bà ni o ẹ wò dáadáa amúrọ̀bà ni o ẹ ti rí ẹsẹ̀ rẹ̀ ìbọn ni o ìbọn ló bá lẹ́sẹ̀ o ẹ ti rí ìbọn ló bá lẹ́sẹ̀ yìí ṣe ń bá mi mọ́ǹchì pápápá mo ń gbọ́ jàre fún mi jẹ ayé fúnjẹ la wà ayé fúnjẹ òun la wà fúnjẹ ẹ wò ó ti sọ lórí burúkú eléyìí gbẹ̀wù dání ẹ wò ẹni tó ń san 1 billion fún Lagos State fún nine federal wọ́n ti sọ àwọn olórí burúkú eléyìí gbẹ̀wù dání Priscilla ọmọ Iyabo Ojo ibo nìyẹn ti ń kọrin ẹ fowó mi lẹ̀ ẹ fòbò mi lẹ̀ owó mi dà òbò mi rèé Priscilla ọmọ Iyabo Ojo ẹ béèrè ọkọ tí Priscilla fẹ́ ẹ béèrè ohun tí ó ṣe gba Canada amúrọ̀bà history àwọn olè ẹ̀yin amúrọ̀bà ẹ̀yin group of olè lẹ́fẹ́ wá máa dúpà ń pamọ́yàn nítorí àti gbowó irọ́ lẹ pa olè Obanla Iyabo Ojo olè ẹ wò eléyìí náà ẹ wò ẹ ti rí eléyìí náà jalè ní Canada eléyìí náà jalè ní Canada ibi tán mú mọ́ leléyìí wọ́n ti fáńkọ̀fù sí lẹ́sẹ̀ eléyìí náà jà ọmọ Obanla rèé ọmọ Obanla eléyìí náà jalè ní Canada wọ́n fáńkọ̀fù sí lẹ́sẹ̀ àbí kò sáńkọ̀fù lẹ́sẹ̀ Obanla olè amrọ̀bà Iyabo Ojo amrọ̀bà Tom Jones olè olòṣì olè olórí burúkú olòṣì ẹ wò. ìwọ ló jẹ́ kó máa káṣọ lójú àwọn ìwọ gbogbo ló. olè ni ẹ ìwọ ló jẹ́ kó yìnbọn mọ́ ọmọ ẹ lẹ́sẹ̀
níbi tó ti lọ sí store tó ti lọ jalè olórí burúkú ó lọ jalè kí ló lọ jí tán fi yìnbọn mọ́mọ́ ẹlẹ́sẹ̀ tissue paper olè olórí burúkú olè amrọ̀bà Canada àti amrọ̀bà Tom Jones olè olóṣì bọ́n ṣe sọ pé madam ansop ẹ gbà mí o ẹ gbà mí èmi ká olórí burúkú wọ́n tàbọn ọmọ ẹsẹ̀ ọmọ ẹ̀ pò. Obanla olè amrọ̀bà Canada dipọ́tì Obanla olè ẹ bèrè ẹni èèyàn téèyàn ò bá jalè so possible kí Canadian authority deport èèyàn ìlú tó dájú láyé yìí Canada ni ìlú tó dájú wọ́n tètè deport èèyàn ní Canada kán tó lè deport ẹ ní Canada kán tó lè deport ẹ ní Canada ó ti gbé ìbọn gidi Obanla olè olè Iyabo Ojo olè ẹ sọ parí góòlù lọ́wọ́ ẹ jẹ́ ká gba góòlù lọ́wọ́ ẹ Iyabo Alice Ojo amrọ̀bà Tom Jones olè Obanla. Let me tell you something. In Canada, before they deport you from Canada, you must have committed armed robbery case. Canadians don't deport people. Quote me anywhere. Canadians, they don't deport people. In fact, they don't turn people back at point of entry. Canada, before Canada could turn you back, but in a bad record. I'm robber. Ohun àtọmú ẹ wọ́n jọ máa ń lọ ẹ wò bó lórí burúkú ṣe rí ẹ wò ìdàbí character lúkúlúkú bantaji ẹ wò. nílùú tá a wà ìfọ́n bá ní olè kò jalè tí gbogbo èèyàn mọ̀ worldwide ìwọ ló lè ìwọ. nílùú tá a wà yìí tán bá sọ pé ta ló jalè tó lọ bójú Nàìjíríà jẹ ní Canada ìwọ àti ọmọ ẹ yìí ni ìwọ àti ọmọ ẹ yìí ẹ̀yin méjèèjì yìí ni ìwọ àti ọmọ ẹ yìí orí wọ́n tàbọn mọ́mọ ẹwọ́ àti ọmọ ẹ yìí ni nílùú ní Nàìjíríà tá a wà yìí tán bá níta ni olè tó lọ sí Canada tó lọ sí amrọ̀bà òun àtọmọ ẹ tó bà Nàìjíríà lójú jẹ́ ìwọ ni orí ọmọ ẹ yìí ìwọ àti ẹ àbí ọta àbọn kọ́ ló fún ẹ sí ọmọ ẹ yìí ọta àbọn kọ́ ló fún ẹ sí ọmọ ẹ orí pé kò lè dúró mọ́ olórí burúkú olè amrọ̀bà nílùú tá a wà yìí ìwọ ló commit visa scam Iyabo Ojo ìyẹn ń jalè ó ń jí fóònù ní pátí ó rán àwọn èèyàn wá jí góòdì nínú Tom Jones ìwọ àti Iyabo Ojo la mọ̀ pé olè amrọ̀bà tẹ́ ẹ̀ nítẹ́lọ́rùn olè ẹ̀yin lẹ máa fẹ́ dàbí Lizzy Anjorin ẹ fẹ́ taṣọ tí Lizzy ń tà ẹ fẹ́ lo góòdì tí Lizzy ń lò amrọ̀bà ni wọ́n Obanla àti Iyabo Ojo amrọ̀bà olè tẹ́ ń gbébọn tẹ́ ń ṣe pòpòpò olè.